Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday, May 28 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀, ẹ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ tó dára púpọ̀ lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ọjọ́ tó ṣe é pé báyìí lẹ́ẹ̀ máa wò tí àǹfààní á máa wọlé, tí ìyá máa wọlé fún yín. Ibi tẹ́ ro kàn sí àti ibi tẹ́ ro kàn sí, eré máa ti bẹ̀ wọlé fún yín. Kò ní sí wàhálà kàkà rẹpẹtẹ, kò ní sí wàhálà rẹpẹtẹ lọ́jọ́ tòní tẹ́ fi máa rá àǹfààní jẹ, táǹfààní á fi máa wọlé fún yín lọ́jọ́ ti tòní. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ọlá yín búrẹ́kẹ́ sí lọ́jọ́ tòní, káwọn tí ẹ̀ ń ṣe kó tún dàgbàsókè sí dáadáa lọ́jọ́ tòní. Àwọn tẹ́ wá fojú sùn pé àkíní mo fẹ́ rí ṣe, mo fẹ́ ṣàṣeyọrí lórí ẹ̀, ó ṣeé ṣe kí ẹ ní nǹkan tá fún yín ní hope lọ́jọ́ tòní pé àkíní yóò máa padà já sáṣeyọrí fún mi, kíní máa padà lọ bó ṣe yẹ kó lọ fún mi. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ohun tẹ́jọ́ dàpọ̀ pẹ̀lú èèyàn látijọ́ mẹ́ta ó máa bíire. Ẹ̀yin tẹ́ bá jọ daṣẹ́ pọ̀ lọ́jọ́ tòní náà, wọn ní dá yín wá ṣe dáadáa fún yín tó ṣe pé látara sọ́pọ́ọ̀tì wọn gan ẹ máa ráǹfààní jẹ. Ìrẹ́pọ̀ tó dán máa wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní, ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Ohun tó bá dàbí iṣu àtẹ̀yìnwá gbogbo ẹ máa sọ̀rọ̀ pátápátá tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú mọ́. Ní tí mèsì yín máa lágbára dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín ló ṣeé ṣe kí ó máa ṣe yín bí ìgbà pé kí ẹ súnmọ́ obìnrin, kí ó máa ṣe ọkùnrin náà gbàgbé kó súnmọ́ ọkùnrin lọ́jọ́ tòní. Fẹ́yìn tẹ́ ti marry, ẹ̀yin tẹ́ ti jẹ́ single, àsìkò yìí tẹ́ bá pàdé èèyàn, ó ṣeé ṣe kẹ́ láìka ara yín dáadáa, ṣùgbọ́n ó lè ṣe kó má pẹ́, kó má jìnnà tí ìbáṣepọ̀ yín yẹn tí a fi dàbí gbà pé ó ń mẹ́hẹ̀, torí a fẹ́ dàbí gbà pé ẹ fẹ́ tètè sú ara yín ní àsìkò yìí. Fún ìdí èyí kẹ́ kíyèsára. Ìmí inú yín sì lè padà pàdé èèyàn tó ṣe é pé ìbáṣepọ̀ yín máa dára, tó ṣe é pé sùúrù báyìí lẹ́ máa fi tẹ́ra yín lọ́rùn títí láéláé. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fẹ́yìn oníràwọ̀ iná tó kan yan Aries. Ọjọ́ ìjẹjọ́ tó ṣe é pé ẹ nílò àti ronú rẹpẹtẹ jinlẹ̀. Ìrònú tẹ́kọ̀ nílò kò jó pé ohun tẹ́ ń ṣe lásìkò yìí bẹ́ẹ̀ fẹ́ ṣe láṣeyọrí. Bá ṣe yọrí fífẹ́ wáyé tó ṣe pé á tún ìgbésí ayé yín padà gan ni kẹ́ ẹ máa rò. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Iye owó gan lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 6:20 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ ìlérí bákan lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ fèsì challenges ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Èèyàn lè fẹ́ parọ́ mọ́ yín, èèyàn lè fẹ́ dúnkokò mọ́ yín. Ó ṣeé ṣe kí àwọn nǹkan tí ẹ̀ ń ṣe níbi iṣẹ́ ó fẹ́ dàbí ìgbà pé ó fẹ́ dàrú fọ́tà yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ ṣe prayer dáadáa lówùúrọ̀ kùtù ọjọ́ tòní, kó má sí wàhálà, kó má sí ìdààmú. Bẹ́ẹ̀ sì ni látòwúrọ̀ dálẹ́ ọjọ́ tòní ó ṣeé ṣe kí relationship yín kó má stable. Ẹ lè fẹ́ máa bínú, kẹ́ máa kanra sólólùfẹ́ yín gidi gan lọ́jọ́ tòní. Ìbínú lè wáyé lọ́jọ́ tòní, kára máa kan yín. Bóyá ọ̀rọ̀ iṣẹ́ yín tó wá rí bákan yín àti relationship bóyá òun ló fẹ́ fa ìkanra ní ọjọ́ tòní nínú ilé tó ṣe pé á bí kíjà wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín. Ìjà yìí sì máa lágbára tí ẹ bá kíyèsára, torí ìjà yìí lè múnú bí yín bí ìgbà pé àbí kẹ́ jà, àbí kẹ́ brutalize, àbí kẹ́ jà, àbí kẹ́ fa wàhálà. Bẹ́ẹ̀ ló máa fẹ́ rí lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò dáadáa, ẹ mọ́kàn balẹ̀ dáadáa, ẹ má jẹ́ má fa fàràǹpà. Èyí tó ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ gbogbo ẹ máa tó rọlẹ̀ títí ìrọ̀lẹ́, ṣùgbọ́n táwọn èèyàn àti olólùfẹ́ yín yẹn ó ṣeé ṣe kí ó má tàn bọ̀rọ̀, tó ṣe pé ó lè fẹ́ iṣu náà lè fẹ́ lágbára tẹ́ bá kíyèsára. Ọjọ́ tòní á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n sí tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Iṣẹ́ yín lè rí bákan, ṣùgbọ́n ìrọ̀lẹ́ á padà dá. Relationship yín yẹn ó ṣeé ṣe kí ó rí bákan throughout ọjọ́ tòní. Ó sì ṣeé ṣe kí gbogbo ilé ìfẹ́ àfẹ́ ti owó fún yín lọ́jọ́ tòní. Aago 7 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ peach tàbí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tó dára, ọjọ́ tó sunwọ̀n lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín, ṣùgbọ́n ẹ máa fẹ́ busy o. Àwọn kankan wà tẹ́ máa fẹ́ máa set pé kíní mo gbọ́dọ̀ ṣàṣeyọrí lórí ẹ̀, mo gbọ́dọ̀ lé léré, mo gbọ́dọ̀ try best mi lórí ẹ̀ tó ṣe pé a fẹ́ ní ìdí akitiyan, a fẹ́ ní ìdí stress yín lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ rush ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní o. Ẹ má ti torí temptation kí ẹ wá ṣàkóbá fún ìlera ara yín, kẹ́ wá pressure ara yín ju bó ṣe yẹ lọ. Ẹ má pressure ara yín jù. Ẹ ṣe kan ní jẹ̀lẹ̀kẹ́ níwọ̀ntúnwọ̀nsì kó má bàa affect ìlera ara yín ní àwọn ọjọ́ tá à ń wò lọ́kàn yín. Kẹ́ kíyèsára dáadáa. Ọjọ́ tòní á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n sí tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Tèmi kàn nílò kẹ̀kẹ́ sẹ́ẹ̀tì ara yín. Ẹ lè ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe. Tẹ́ bá ti plan ahead, gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ ní ọjọ́ tòní fún yín. Iṣẹ́ yín á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Iye owó náà lè wọlé fún yín lénìí, ṣùgbọ́n ẹ máa busy lọ́jọ́ tòní. Àwọn míì nínú yín sì lè kojú àwọn ìlera díẹ̀díẹ̀ lọ́jọ́ tòní pẹ̀lú tó ṣe pé ẹ máa fẹ́ máa falẹ̀ mọ́. Aago 9:05 ní àṣálẹ́ sí aago 11:10 ní àṣálẹ́ jí àkókò.
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ríre gbámú, ẹ máa ráǹfààní jẹ dáadáa tó ṣe é pé àwọn nǹkan tí ẹ̀ ń ṣe pátá ó máa dùn máráyé nínú. Àwọn èèyàn máa láìkì yín, wọ́n láìkì múra yín, wọ́n láìkì ọjà tẹ́ gbé kalẹ̀, gbogbo nǹkan yín pátá ni wọ́n máa gbá tiẹ̀ dáadáa lọ́jọ́ tòní tó ṣe é pé ẹ̀yin náà dídùn ẹ máa ráyọ̀ ẹ sì máa wà highly creative dáadáa lọ́jọ́ tòní, ẹ máa wà creative púpọ̀ iṣẹ́ á lọ dáadáa lẹ́nìí, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà lè wọlé fún yín lẹ́nìí pẹ̀lú. Aago 12:20 láàárọ̀ sí aago 1:20 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn issue díẹ̀ wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín àti nínú ilé gangan. Kí sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní, issue jèjì lè jẹ́ issue tó ṣe pé ó lè fẹ́ ní agbára díẹ̀, ó ṣeé ṣe kí àwọn kankan ṣẹlẹ̀ nínú ilé tá fẹ́ máa affect mood yín, tá fẹ́ máa bí kẹ́ máa rò pé báwo nìkan ìṣe ń lọ báyìí, báwo nìkan ìṣe ń yìn báyìí. Olólùfẹ́ yín náà lè wà tó ṣe pé ó máa ọ̀fọ̀ ẹ̀ pátápátá tẹ́ máa wò pé kí ló ń ṣe lágbájá yìí tó ń ṣe báyìí, kí ló ń ṣe tàmẹ̀dù tó ń wà báyìí. Àwọn kankan lè wà tó ṣe pé ẹ máa tún kẹ́fín lára wọn bí ìwà tuntun tó ṣe pé ẹ ní láìkì rárá tó lè dàbí ìgbà pé kí ló dé tí lágbájá ń ṣùwà báyìí. Àwọn secret wọn míì kan lè hàn sí yín lọ́wọ́ lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa rí kedere báyìí gbà lágbájá so èèyàn báyìí ní ẹ so báyìí ló tún ṣe ń ṣe o kì í gbọ́ràn ní kíní kan ní eléyìí fẹ́ bí ìfàǹfà díẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì ló ṣe ṣe kí ẹ ní nǹkan kan tí ẹ fẹ́ ṣe fún olólùfẹ́ yín tẹ fẹ́ bí àdúró ti kan tó ṣe pé a fẹ́ fún yín ní ìlàágùn díẹ̀ ní ọjọ́ ti tòní, ṣùgbọ́n kò ní sí wàhálà kò ní sí dààmú tẹ́ bá lọ bí iṣẹ́ ẹ máa rí ṣe dáadáa ní ààyè iṣẹ́. Relationship yín lè wà affected púpọ̀ lọ́jọ́ tòní, ó lè rí bákan lé ní ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Pàápàá yín tẹ́ ń ṣiṣẹ́ láti ilé ó ṣe ṣe kẹ́ ẹ rí àǹfààní jẹ, ṣùgbọ́n relationship yẹn náà ní issue lọ́jọ́ tòní kẹ́ ṣe prayer lé lórí. Aago 4:15 ní ọ̀sán sí aago 5:10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn máa wọnú ara, ìbáṣepọ̀ yín máa súnmọ́ra dáadáa, ó ṣeé ṣe kí ẹ̀yin àtẹ̀yàn jọ ní conversation tí á mú kí inú ìdùn tá mú káyọ̀ yín kún lẹ́ni. Ẹ̀yin àtàwọn family member yín tó jẹ́ close member yín ó ṣeé ṣe kí ẹ jọ jíròrò lọ́jọ́ tòní, kẹjọ jíròrò tó ṣe pé jíròrò yìí á bí kára yín yá gágá. Ẹ máa spend a lot of time pẹ̀lú èèyàn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí láti rojọ́ dáadáa lọ́jọ́ tòní, inú yín máa dùn, àyà yín máa kún, ara yín máa yá gágá lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ire méjì kó wọlé fún yín lọ́jọ́ tòní, àǹfààní lè wọlé fún yín, ẹ lè gbéra yín jáde lọ́jọ́ tòní, ọ̀pọ̀lọpọ̀ nǹkan rere ó lè ṣẹlẹ̀ fọ́pọ̀lọpọ̀ yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé opportunity lè wọlé láti ibikíbi lọ́jọ́ tòní, opportunity tàmú ìdùnnú dání ó lè wọlé láti ibikíbi pàápàá látọ̀dọ̀ àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí tí ẹjọ́ wà tẹjọ́ close dáadáa. Free day lọ́jọ́ tòní jẹ́ láti fi enjoy ara yín, ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tí ẹ bá ń kọ́ ní ìmọ̀ gan ẹ máa mọ̀ dáadáa lọ́jọ́ tòní, ọpọlọ yín á jí pépé, inspiration máa wáyé fún yín ní ọjọ́ tòní dáadáa púpọ̀ tó ṣe pé àwọn nǹkan tó inspire yín yẹn ẹ follow ẹ ó máa ràn yín lọ́wọ́ dáadáa fún àsìkò tí ẹ wà pàápàá lórí àwọn nǹkan tí ẹ ń lé ní àsìkò yìí. Ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ fún yín, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ bí ó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni ire owó náà máa wọlé fún yín ní ọjọ́ ti tòní. Àwọn nǹkan tí ẹ ń wá láti nímọ̀ nípa ẹ̀ ó ṣeé ṣe kí ìmọ̀ yẹn tún kẹnu sí dáadáa ní ọjọ́ tòní. Aago 11:20 ní àárọ̀ sí aago 12:20 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márùn-ún fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ ti tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín àwọn tẹ́ ti ń lé látijọ́ mẹ́ta bí àwọn àǹfààní kan ó ṣeé ṣe kó wọlé fún yín. Akitiyan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta bí kìíní mo fẹ́ Ọlọ́run ṣàánú fún mi, nǹkan báyìí mo fẹ́ kó tó mi lọ́wọ́ ní àwọn kan ní àwọn nǹkan bí nǹkan tẹ́ ń fẹ́ tó jẹ́ nǹkan tó wà valuable sí yín gan ó ṣeé ṣe kí ẹ bẹ̀ẹ̀ sí ráǹfààní àti ṣe lọ́jọ́ tòní tá sì múnú yín dùn tá máa yọ yín kún. Ọ̀pọ̀ yín máa rówó dáadáa lọ́jọ́ tòní látara ti tẹpá mọ́ṣẹ́ yín, látara akitiyan tẹ́ ti ṣe, ó ṣeé ṣe kó ṣe pé àwọn kankan lẹ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn tó ṣe pé ó máa bí àǹfààní lẹ́nìí tàbí kẹ́ ti máa ti wó jọ fún kankan láti jọ́ mẹ́ta tó ṣe pé àsìkò gangan lè máa rá àwọn nǹkan yẹn ṣe. Ọjọ́ tòní dára púpọ̀ kí ẹ fi náwó lórí àwọn nǹkan tó ṣe pé ẹ ń fẹ́ náwó lé lórí, kò sí wàhálà kò sí ìdààmú lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín yẹn ó máa lọ bó ṣe yẹ kó lọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lè má kọ̀ bí ara sí i, ó ṣe pé owó báyìí ni a máa ṣe yín bí owó la máa ṣe yín lẹ́nìí, ire owó náà lè wọlé fún yín lẹ́nìí pẹ̀lú tí ẹ bá falẹ̀ mọ́ṣẹ́. Aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 6:10 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní ọjọ́ tó lè rí bákan ló jẹ́ o. Olólùfẹ́ yín lè bá yín jà fitafita lọ́jọ́ tòní. Issue tó lágbára lè wáyé nínú ilé lọ́jọ́ tòní láàrin ìyá tó olólùfẹ́ yín. Nínú ilé yín àwọn kankan lè fẹ́ ṣẹlẹ̀ tó máa fẹ́ lágbára. Tẹ́ bá rí pé ìjà tó lágbára wáyé nínú ilé, ó dára kí ẹ mú báàgì yín kẹ́ wulẹ̀ kúrò nílé kẹ́ yàgò fún olólùfẹ́ yín torí wọ́n á máa bínú sí yín gan lọ́jọ́ tòní o. Ìbínú náà sì máa lágbára, ó lè fẹ́ bí kí ẹ fẹ́ gbẹ̀jẹ̀ lára ara yín tí ẹ bá ní sùúrù fúnra yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú ìjà nínú ilé pẹ̀lú olólùfẹ́ yín. Látàárọ̀ dalẹ́ gbọ̀n lélẹ̀ máa wáyé. Ó kàn ṣeé ṣe kó tún fẹ́ rìlífù díẹ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́, kó fẹ́ yàtọ̀ díẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́, ṣùgbọ́n látàárọ̀ báyìí ọ̀tá yín nínú ilé ó ṣeé ṣe kí iṣu fẹ́ lágbára, iṣu tó sì máa fẹ́ gbóná jọjọ ni yóò jẹ́. Ẹ ṣe prayer dáadáa láàárọ̀ ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá sí nílé mo sì kí yín kú oríire, ṣùgbọ́n ibikíbi tẹ́yin náà bá wà ẹ yàgò fún wàhálà. Tẹ́ bá rí pé èèyàn ti ń bínú àbí èèyàn ti ń fa ibà yín pariwo, ẹ má wulẹ̀ tún máa wáìnì ẹni náà pé ẹ ṣe lè ṣe nǹkan kan fún mi ní ẹni tí wọ́n fẹ́ bẹ́ ládàá lórí tó wá ní bẹ́ wò. Ẹni tí ó fẹ́ bẹ́yàn ládàá kọ́ lèèyàn máa dá lẹ́bi o. Ẹni tó ní kó bẹ́ gangan tó bá bí òun lèèyàn máa dá lẹ́bi. Kí Elédùmarè ṣàánú, àní wàhálà ní dààmú. Ẹ kíyèsára dáadáa yín níràwọ̀ Scorpio lọ́jọ́ tòní. Iṣẹ́ yín máa lọ dáadáa. Tẹ́ bá lọ síbi iṣẹ́ ó bẹ́tà kẹ́ lọ fi iṣẹ́ lọ́jọ́ tòní. Iye owó gan lè wọlé fún yín ju kí ẹ wà ní ilé lọ. Tẹ́ bá sì ń sọ̀rọ̀ látòrí fóònù, èyí lè fi máa jẹ́ kí gbogbo táìmù tí iṣu ìfẹ́ ṣẹlẹ̀ kó sì ré kọjá náà. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 9 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n tẹ́ bá wà nílé kọ́lọ̀ white ló dára kí ẹ wọ̀ ní ọjọ́ tòní. Ìyẹn níràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé múdù yín lè fẹ́ rí bákan lọ́jọ́ tòní, ẹ lè fẹ́ máa ronú nípa pé àwọn nǹkan tẹ̀ ń sẹ́ẹ̀tì bọ̀ nínú ìgbésí ayé yín tó ṣe pé wọ́n sẹ́yìn nìkan. Ẹ lè fẹ́ máa plan dáadáa nípa ẹ̀ lábẹ́nú. Ẹ lè fẹ́ máa ronú nípa ẹ̀ lábẹ́nú tó ṣe pé ẹ̀mí inú yín náà máa bá yín sọ̀rọ̀ pé lágbájá fọkànbalẹ̀, ó máa rí báyìí, ó máa padà lọ báyìí, tó bá ṣe báyìí báyìí ló máa rí. Ẹ̀hún ní ìyẹn ni kẹ́ finú tán lé ní, ẹ má finú tán ẹnikẹ́ni yàtọ̀ sóhun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Ẹ trust instinct yín lọ́jọ́ tòní. Intuition yín máa lágbára lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ẹ lè lálàá tó máa dàbí aláìfọkànbalẹ̀ gan ní ọjọ́ ti tòní. Ẹ̀yẹ àlá tẹ́ bá lá tó bá kódà kó jayín láyà kan tẹ́ bá padà túmọ̀ pé aláìda ló máa padà rí ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára ló jẹ́ fún yín láti fi ṣe prayer lórí àwọn nǹkan tí ẹ̀ ń lé lásìkò yìí kí nǹkan náà lè tó yín lọ́wọ́ kó lè bọ́ sí fún yín. Ẹ sì túbọ̀ bánú sọ kí ẹ sì plan dáadáa. Ní ọ̀sọ́jọ́ tẹ́ lè fi sáré gbégbèsè lórí nǹkan, ó dára kẹ́ fi ní plan dáadáa. Ẹ rí plan ayé yín, ẹ rí structure ayé yín, àwọn nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ fẹ́ ṣe láti yọrí ẹ plan dáadáa lọ́jọ́ tòní. Gbogbo apàdà rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ bá lọ bí iṣẹ́ ṣe á lọ dáadáa. Relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ jìnnà sí mood swing. Ẹ má jẹ́ kí mood yín affect relationship yín lénìí. Iye owó lè wọlé fún yín lénìí pẹ̀lú aago 9 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele ìrẹ̀kù Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tí ó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe pé ẹ ra àwọn èèyàn gbárùkù tì yín, ẹ rí sọ́pọ́ọ̀tì tẹ́ ẹ̀ fẹ́, ẹ̀yẹ sọ́pọ́ọ̀tì tẹ́ ti ń láàkì látijọ́ mẹ́ta. Ó ṣe ṣe kẹ́rí lọ́jọ́ tòní. Àǹfààní á wọlé fún yín lọ́jọ́ tòní látara àwọn tí ẹjọ́ ń bára yín ṣe, àwọn ọ̀rẹ́, àwọn ẹgbẹ́, àwọn ọmọ, àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò ṣe kí wọ́n rọ̀ gàbọ̀ yín lọ́jọ́ tòní kẹ́rẹ́ àǹfààní jẹ látara wọn lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé inú yín máa dùn, ayọ̀ yín máa kún, tó ṣe pé ẹ máa rá àwọn tó súnmọ́ yín báyìí, ẹ sì máa dunnú, ẹ sì máa yọ̀. Kò sí wàhálà ara lọ́jọ́ tòní. Ẹni tẹ́ bá gbọ́jà kalẹ̀, àwọn èèyàn máa rọ̀ bá yín ká láti bá yín dúnàdúrà. Ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ túbọ̀ wà mọ́ social lénìí torí tẹ́ bá jí lénìí bí kẹ́ bá lágbájá ṣe bí kẹ́ bá tàmẹ̀dù ṣe ló máa rí. Yóò wà mọ́ social, ẹ bá àwọn èèyàn ṣe, ẹ má ṣe ìgbésí ayé yín lẹ́yìn nìkan. Ẹ má isolate ara yín lọ́jọ́ tòní. Ẹ connect pẹ̀lú àwọn èèyàn. Connection yìí máa bí oore fún yín, á bí fọkànbalẹ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ má rí gbámú dáadáa lọ́jọ́ tòní tí ẹ bá tẹ̀lé ìtàwí. Iṣẹ́ á lọ dáadáa. Relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà máa wọlé fún yín ní ọjọ́ tòní pẹ̀lú aago 11 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́ o. Ẹ̀yin fúnra lára yín ẹ̀ṣọ́ wà wù ẹ̀ṣọ́ yàn bá ṣe lọ́jọ́ tòní. Ó bẹ́tà kẹ́ dá ṣe nǹkan yín ju kí ẹni kéyàn àtìyàn kan jọ pawọ́pọ̀ ṣe nǹkan kan lọ. Ó bẹ́tà kẹ́ lu àmọ̀ràn ní ju kẹ́ ní ẹ fẹ́ gbàmọ̀ràn lọ́wọ́ lágbájá gbàmọ̀ràn lọ́wọ́ tàmẹ̀dù lọ. Ẹ gé sára dáadáa lọ́jọ́ tòní. Iṣu tí ó fẹ́ lágbára díẹ̀ lè fẹ́ wáyé látara àwọn nǹkan tí ẹ̀yin fúnra lára yín tí ẹ̀yin ṣe. Ẹ kí sára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má hùwà tó ṣe pé ó lè pọ́nmọ́ làkejì lára. Ẹ má hùwà wọ̀bìà níbi iṣẹ́. Ẹ má wo ojú kòkòrò níbi iṣẹ́. Gbogbo wa tẹ́ bá wò níbi iṣẹ́ lọ́jọ́ tòní tó bá jẹ́ wà tó ṣe pé kó tọ́ ó ṣe kí ó mú palára tó lágbára dání. Ó ṣe kó fẹ́ pa yín lára tó ṣe pé wọ́n á fẹ́ ní lágbájá ni
tàmẹ̀dù ni ẹ mú dáadáa, ẹ ní rí láburú, kẹ́ kíyèsára. Ẹ má jalè níbi iṣẹ́ lọ́jọ́ tòní, ẹ má sì torí pé ṣé màtíríà ta lò kì í yà ó ti pọ̀ jù jẹ́ máa kó díẹ̀ lọlé, issue lè fẹ́ wáyé látara bẹ́ẹ̀. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú. Gbogbo nǹkan tó jẹ mọ́ secret pátá, nǹkan tó ṣe é pé tẹ bá ṣe tó bá ká yín mọ̀ díẹ̀, ó ṣeé ṣe káwọn èèyàn sọ̀rọ̀, ó ṣeé ṣe káwọn èèyàn bá yín fà lé lórí. Ẹ wulẹ̀ jọ̀wọ́ ẹ̀ pátápátá lọ́jọ́ tòní, kódà kó máa gbé yín nínú gan, ẹ jọ̀wọ́ ẹ̀ pátápátá lọ́jọ́ tòní, kó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú. Ọjọ́ tòní ẹ kíyèsára púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n títí ìrọ̀lẹ́ ọjọ́ tòní gbogbo eléyìí máa kásẹ̀ ńlẹ̀. Èèyàn lè fẹ́ rojọ́ yín láìda lọ́jọ́ tòní níbi iṣẹ́, kẹ́ kíyèsára. Àwọn ọ̀tá lè dìde níbi iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Wọ́n lè fẹ́ lára yín, wọ́n lè fẹ́ bínú yín, wọ́n lè fẹ́ rojọ́ burúkú mọ́ yín lẹ́sẹ̀ lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn èèyàn lè fẹ́ fi ìlú against yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer lówùúrọ̀ yìí kí gbogbo nǹkan wọ̀nyí kí ó má ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ máa ládùúró ti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ máa ládùúró ti olólùfẹ́ yín ní ọjọ́ tòní. Ọjọ́ tó ṣe é pé kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Tí ẹ bá ti ṣe prayer dáadáa lówùúrọ̀ kùtù, iṣẹ́ lè rí bákan, ire owó náà lè rí bákan, ṣùgbọ́n relationship yẹn ò máa lọ bó ṣe yẹ kó lọ. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ beige sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í lu Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àǹfààní ilẹ̀ òkèrè, ẹ máa rí oore ilẹ̀ òkèrè lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ rí nǹkan dùn látara nǹkan tẹ́ ń ṣe. Ọmọ lè dùn nínú dáadáa lọ́jọ́ tòní, ẹ máa rí dùnú látara ọmọ. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín kí ọkàn yín wà lọ́nà jíjìn. Bí kẹ́rin ìrìn àjò lọ́jọ́ tòní ló máa rí, ìrìn àjò lè máa pè yín lọ́jọ́ tòní, wọ́n lè pè yín sí ìrìn àjò kan. Ó ṣeé ṣe kí travel wọlé fún yín lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí àwọn ọmọ tẹ́ tí ń wá láti mọ̀ láti jọ́ ẹ̀ nípa àwọn kankan tí ẹ̀ ń ṣe. Ó ṣeé ṣe kí ìmọ̀ náà kí ó sọ̀kalẹ̀ fún yín, ó sì jẹ́ pé tẹ́ bá lo ọgbọ́n àtìmọ́yé lórí nǹkan tí ẹ̀ ń ṣe lásìkò yìí ó máa ràn yín lọ́wọ́. Ìní dára láti fi wá ìmọ̀, ìní dára láti fi fálẹ̀ mọ́ nǹkan yín. Tẹ́ bá ṣe tẹpá mọ́ṣẹ́ sí, tẹ́ bá ṣe beautify iṣẹ́ yín sí, àwọn èèyàn ṣe máa gbá tiẹ̀ sí o. Ẹ beautify iṣẹ́ yín dáadáa, ẹnu ọjà yín lọ́jọ́ tòní, kẹ́ tún showcase ẹ̀ síta, ẹ polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní. Creativity máa wà fún yín lọ́jọ́ tòní. Àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ wọ́n dàbí ìgbà pé wọ́n ń gbé wá ni, tó ṣe é pé tẹ́ bá dẹ̀ ṣe ń sọ àwọn èèyàn máa gbà tiẹ̀. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín púpọ̀ lọ́jọ́ tòní. Ìfẹ́ ọmọ aráyé lẹ máa jẹ́ lọ́jọ́ tòní. Ọjọ́ orí lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tí iṣẹ́ á lọ dáadáa, tí relationship yẹn lọ bó ṣe yẹ kó lọ ló jẹ́. Tí ire owó náà sì máa wọlé fún yín dáadáa náà ló jẹ́ pẹ̀lú. Pàápàá ire òkèèrè lè wọlé fún yín lọ́jọ́ tí tòní tá mú kí inú yín dùn. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ogún ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.